àwọn WIKE'S sìnkú PDP nìbàdàn ni Makinde bá di ọmọ òrukàn. Ohun tó ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP lónìí ọjọ́ Ẹtì Friday 30 oṣù kínní ọdún 2026 yìí kì í ṣe ohun tó dáa rárá o. Nǹkan aburú gbà ni. Ilé-ẹjọ́ dájọ́ pé ìpàdé gbogbogbò tí ẹgbẹ́ náà náwó tí wọ́n nára sí èyí tí wọ́n ṣe lọ́jọ́ 15 àti 16 oṣù kọkànlá ọdún 2025 níbi tí wọ́n ti yan àwọn olóyè ẹgbẹ́ tuntun pé òtún bá ń tẹ́ nípàdé náà o kò gbọ́dọ̀ sí nínú ìwé òfin Nàìjíríà tàbí ti PDP kankan. Lóòótọ́ ni ẹgbẹ́ náà ń ṣe hàràhàrà báyìí tí wọ́n ń sọ pé ìdájọ́ náà kò lè tó bẹ́ẹ̀ àwọn yóò tètè wá ọgbọ́n dá sí i. Àmọ́ níṣe ni wọ́n dàbí ẹran tó gbọfà wọ́n ń jàporó lásán bẹ́ẹ̀ ibi tí kinní ọ̀hún ti bà wọ́n kò dáa. Nínú oṣù tó kọjá nígbà tí àwọn olóyè ẹgbẹ́ náà tí wọ́n yàn níbi ìpàdé Ìbàdàn yìí lọ sọ́dọ̀ àjọ tó ń ṣètò ìdìbò INEC pé kí àjọ náà gba àwọn gẹ́gẹ́ bí olóyè ẹgbẹ́ PDP tààrà tí INEC ní àwọn ò lè gbà wọ́n nítorí ọ̀rọ̀ wọn tó wà nílé ẹjọ́ ti pọ̀ jù. Níṣẹ́ làwọn míín rò pé INEC ní aláṣejù lórí ọ̀rọ̀ àwọn PDP. Àmọ́ ìdájọ́ yìí èyí tí wọ́n dá lónìí nìbàdàn ti mú kí ọ̀rọ̀ INEC jẹ́ èyí tó kún fún ọgbọ́n pẹ̀lú òye. Adájọ́ Uche Agwọmọ dá nílé ẹjọ́ gíga tìjọba àpapọ̀ nílùú Ìbàdàn pé gbogbo ohun yòówù tí wọ́n bá ṣe níbi ìpàdé tí wọ́n láwọn ṣe tí wọ́n pè ní National Convention nìbàdàn yìí gbogbo ẹ̀ pátá lòún fagilé. Ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ mú kinní kan lò níbi àwọn àbájáde ìpàdé náà. Adájọ́ yìí ní gbogbo àwọn tí wọ́n yàn bí adarí ẹgbẹ́ níbi tí Támínù Tòlákín ti jẹ́ alága wọn kò gbọ́dọ̀ pe ara wọn ní olóyè tàbí adarí PDP níbìkan ilé ẹjọ́ ti fagilé. Adájọ́ yìí ní ìgbìmọ̀ adelé tí wọ́n fi Muhammadu Abdulrahman àti Sam Anyanwu ṣe olórí wọn nìkan ní ìgbìmọ̀ tó lè ṣe ohunkóhun nípa PDP. Ìgbìmọ̀ tí wọ́n ń pè ní ti àwọn Tòlákín yìí ológìnní tó fẹ́ ṣe bí Àmọ̀tẹ́kùn ni o. Lóòótọ́ ẹgbẹ́ apẹranjẹ kan náà ní gbogbo wọn ṣùgbọ́n wọ́n jọra wọn ni wọn kì í ṣe kan náà. Èyí ni pé lónìí yìí gẹ́gẹ́ bí àṣẹ tí ilé ẹjọ́ pa ẹni tó ní ẹgbẹ́ òṣèlú PDP báyìí ní Nyesom Wike nítorí àwọn ọmọ ẹ̀ ni wọ́n yan Abdulrahman àti Anyanwu gẹ́gẹ́ bí adelé ìgbìmọ̀ àpàṣẹ PDP ilé ẹ̀ pàápàá ni wọ́n ti ṣèpàdé ọ̀hún. Ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà tí àwọn PDP ti àwọn gómìnà Ṣèyí Makinde èyí tí wọ́n ń darí kéde bí àwọn yóò ṣe ìpàdé gbogbogbò nínú oṣù kọkànlá ọdún 2025 àwọn PDP èyí tí Wike ń darí gba ilé ẹjọ́ lọ wọ́n ní wọn ò lè ṣèpàdé náà nítorí àwọn ìdí kan. Adájọ́ James Ọmọ́tòṣọ́ wá dájọ́ lóòótọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣèpàdé kankan. Ní inú bá bí àwọn Makinde ni wọ́n bá sáré pé ìpàdé míì níbi tí wọ́n ti yọ Wike, Sam Anyanwu àti àwọn míì dànù nínú ẹgbẹ́ PDP tiwọn. Ìyẹn ní ọjọ́ Sátidé ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2025 ni o. Àmọ́ lọ́jọ́ yìí kan náà àwọn Wike náà sáré pé ìpàdé tiwọn. Wọ́n ní àwọn náà ti yọ Makinde àti àwọn míì tí wọ́n jọ ń kó ara wọn kiri. Níbẹ̀ làwọn sì ti yan Muhammadu Abdulrahman bí alága tiwọn tí wọ́n ní kí Sam Anyanwu tí í ṣe ọmọ Wike máa ṣe akọ̀wé wọn lọ. Nígbà tó sì di ọjọ́ 3 oṣù kọkànlá yìí náà lọ́jọ́ Ajé ọjọ́ Monday Abdulrahman gba ilé ẹgbẹ́ PDP lọ l'Àbújá ó sì jókòó síbẹ̀ bí alága wọn. Ohun tó jẹ́ kí gbogbo eléyìí ṣeé ṣe ni pé títí dìgbà tá à ń sọ yìí Sam Anyanwu ní orúkọ ẹ̀ wà nínú ìwé INEC gẹ́gẹ́ bí akọ̀wé PDP. Òun àti alága nìkan ló sì lè fọwọ́ síwèé yòówù tí PDP bá fẹ́ kọ sí àjọ tó ń ṣètò ìdìbò náà. Àmọ́ àwọn Makinde kò ka eléyìí sí kinní kan. Àwọn náà tún gba ilé ẹjọ́ lọ. Adájọ́ míì sì tún dájọ́ pé kí wọ́n máa ṣe ìpàdé wọn lọ láì fi tẹ̀gàn ṣe. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí pé ara wọn lẹ́jọ́ oríṣiríṣi. Àmọ́ èyí tí wọ́n kọ́kọ́ dá nínú ọ̀rọ̀ yìí ni ti adájọ́ James Ọmọ́tòṣọ́ tó ti dájọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣètò ìpàdé gbogbogbò kan síbàdàn nítorí àwọn tí wọ́n pè pàdé náà kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ rárá. Lọ́rọ̀ kan àwọn Makinde ṣèpàdé yìí o ọ̀rọ̀ sì di wàhálà láàrin àwọn àti àwọn PDP ti Wike.
òun ni wọ́n bá bẹ̀rẹ̀ sí fà á láàrin ara wọn bí ọ̀tún ti ń sọ pé àwọn làwọn lẹ́gbẹ́ àwọn lápàṣẹ bẹ́ẹ̀ náà ni òsì ń wí bẹ́ẹ̀ sì ni Támínù Tùràkì ń kiri pé òun lálága PDP yìí bó tiẹ̀ jẹ́ pé àwọn Abdulrahman àti Anyanwu kò fi bẹ́ẹ̀ pariwo ní tiwọn. Nígbà tí ọ̀rọ̀ náà wá fẹ́ máa di ìtìjú pé ta ló lórí ẹgbẹ́ PDP gan-an àwọn Tùràkì ìyẹn àwọn èèyàn Makinde gba ilé ẹjọ́ lọ. Wọ́n ní kí adájọ́ sọ pàtó àwọn tí wọ́n lẹ́gbẹ́ pé kí adájọ́ dájọ́ pé ìpàdé tí àwọn ṣe níbàdàn ti fòpin sóhun gbogbo. Àwọn olóyè ẹgbẹ́ tí àwọn sì yàn nípàdé náà nìkan ni wọ́n láṣẹ lórí PDP ẹlòmíì ò tún gbọ́dọ̀ jáde. Ẹjọ́ náà ni wọ́n dá lónìí yìí o. Ohun tó mú kí ọ̀rọ̀ náà le ni pé níṣe ló dàbí ìgbà tí èèyàn fẹ́ yìnbọn fún ẹranko tó wá ta ìbọn náà mọ́ ara ẹ̀ lẹ́sẹ̀ tó dá ara ẹ̀ jókòó sójú kan tó ń jáporó tí ẹranko tó fẹ́ pa ń sá lọ tí kò sóhun tó lè ṣe. Ká ní àwọn Mákindé mọ̀ ni bóyá ni wọn ìbá gba ilé ẹjọ́ lọ o nítorí ẹjọ́ náà ò gbé wọn ẹjọ́ náà takò wọ́n ni. Adájọ́ àgọ́mọ̀ ní àwọn Samáyáwó ni wọ́n lẹ́gbẹ́ Abdulrahman sì lálága wọn nítorí ìpàdé tí wọ́n ń pariwo pé àwọn ṣe níbàdàn yìí ilé ẹjọ́ ti dájọ́ pé wọn ò gbọ́dọ̀ ṣe é. Ìdí tí wọ́n sì fi dájọ́ bẹ́ẹ̀ ni pé òfin PDP fúnra ẹ̀ àti ti INEC ló fọwọ́ sí pé akọ̀wé ẹgbẹ́ náà ló láṣẹ láti pe ìpàdé kò tún sẹ́lòmíì tó lè pe ìpàdé. Ìgbà tí wọ́n sì fi ń lérí pé àwọn fẹ́ pe ìpàdé yìí Anyanwu ni akọ̀wé ẹgbẹ́ bó sì tilẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n yọ ọ́ kúrò pẹ̀lú àwọn kan àwọn tí wọ́n yọ ọ́ yìí kò lẹ́tọ̀ọ́ láti ṣe bẹ́ẹ̀ nítorí gbogbo ọ̀nà pátá tó yẹ kí wọ́n gbà kí wọ́n fi yọ ọ́ ni wọn kò gbà. Ìpàdé tí wọ́n ti yọ ọ́ yìí òun ló yẹ kó pè ìpàdé náà bẹ́ẹ̀ ni kì í ṣe òun ló pè é. Àṣepé àti ìpàdé àwọn àgbààgbà ẹgbẹ́ tí wọ́n kọ́kọ́ ṣe àti ìpàdé gbogbogbò tí wọ́n ní àwọn tún ṣe bí ẹni tó ń bú Ṣàngó lásìkò ẹ̀rùn ni alátágábálá tó jẹ́ inú àjà ló ń gbé. Ohun tí adájọ́ dá níbàdàn nìyẹn pé lónìí tí ilẹ̀ mọ́ yìí o kò sẹ́nìkan tó lè lóhùn ní alága tàbí adelé alága PDP ju Abdulrahman tí àwọn Sam Anyanwu yàn lọ nítorí Anyanwu tí ṣe akọ̀wé PDP ló pè pàdé níbi tí wọ́n ti yan ọkùnrin náà. Èyí ni pé Nyesom Wike ti ta tẹ́tẹ́ rẹ̀ ó sì jẹ́ o. Lónìí tílẹ̀ mọ́ yìí Wike ló ní ẹgbẹ́ PDP àrà tó bá sì wù ló lè dá gẹ́gẹ́ bí àṣẹ ti ilé ẹjọ́ pa. Adájọ́ ní àwọn Mákindé ò lè gbẹ̀yìn kí wọ́n wá máa béèrè ìdájọ́ láti fi ẹsẹ̀ òfin gbé ohun tí wọ́n ti ṣe nídìí nígbà tó jẹ́ ilé ẹjọ́ ló ti kọ́kọ́ pàṣẹ pé wọn ò gbọ́dọ̀ ṣe é. Bí wọn yóò bá sì gba ìdájọ́ kankan yàtọ̀ sí èyí tí wọ́n ti gbà tẹ́lẹ̀ àfi tí wọ́n bá lọ sílé ẹjọ́ tó ga jù lọ. Pẹ̀lú irú ìdájọ́ tí àgọ́mọ̀ sì gbé kalẹ̀ àtàwọn àlàyé kíkún tó ṣe lórí ẹjọ́ yìí yóò ṣòro kí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kankan tó dájọ́ tó yàtọ̀ sí ohun tí wọ́n dá yìí nítorí ẹjọ́ tí James Ọmọtọ́ṣọ̀ ti dá níbẹ̀rẹ̀ pé wọn ò gbọ́dọ̀ ṣèpàdé náà ni wọn yóò máa gùn lé títí. Ohun tó sì mú ọ̀rọ̀ náà le fáwọn Mákindé ni pé adájọ́ náà dá láì fọ̀rọ̀ pé méjì pé àwọn Tùràkì àtakọ̀wé tí wọ́n yàn àtẹnikẹ́ni tó bá jẹ́ ibi ìpàdé Ìbàdàn yìí ni wọ́n ti mú un kò gbọ́dọ̀ pé ara ẹ̀ ní olóyè PDP o ẹni bá ṣe bẹ́ẹ̀ arúfin ni. Àmọ́ bí ẹjọ́ yìí ti jáde ni àwọn PDP náà ti sáré gbé ìwé síta tí wọ́n ní ẹjọ́ náà kì í ṣe èyí tó le tó bẹ́ẹ̀ àwọn tí ń ṣètò láti pe ẹjọ́ tó yàtọ̀ díẹ̀ nítorí ohun tí àwọn ní kí ilé ẹjọ́ ṣe ni kò ṣe. Ìyẹn kì í ṣe pé ẹjọ́ náà le tó bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní àwọn lọ́ọ̀yà àwọn tí ń jókòó wọ́n ti ń yẹ ọ̀rọ̀ náà wò wọ́n ń wò ó dáadáa láti mọ irú ẹjọ́ tí àwọn yóò tún pè. Wọ́n ní kò sí àríyànjiyàn níbẹ̀ pé ẹni tí àwọn fi ṣe alága yẹn náà Támínù Tùràkì náà ní alága PDP òun náà ni yóò wà níbẹ̀ kò sóhun tó yingin. Àmọ́ nígbà tí èèyàn bá bẹ̀rẹ̀ sí ka gbogbo ohun táwọn ẹgbẹ́ náà kọ jáde lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ nípa ìdájọ́ yìí níṣe ni gbogbo ẹjọ́ tí wọ́n ń rò náà yóò dàbí àwáwí lásán àti bí ẹni tó ní etí àwọn aráàlú di tàbí pé wọn ò lọ́gbọ́n lórí. Bó bá tilẹ̀ jẹ́ àwọn alátakò wọn ló pe ẹjọ́ yìí ni ọ̀rọ̀ náà yóò tún yàtọ̀ díẹ̀ o torí ohun tí wọn yóò sọ ni pé torí pé àwọn alátakò ló pe ẹjọ́ náà ni wọ́n ṣe dá wọn láre. Àmọ́ àwọn fúnra wọn ni wọ́n pe ẹjọ́ yìí ohun tí wọ́n sì béèrè fún ni pé kí adájọ́ dájọ́ pé ìpàdé tí àwọn ṣe níbàdàn ni ojúlówó ìpàdé PDP àwọn tí àwọn sì yàn níbẹ̀ ni aláṣẹ ẹgbẹ́. Àmọ́ adájọ́ ní ìpàdé tí wọ́n ṣe náà kì í ṣe ojúlówó torí kò yẹ kí wọ́n ṣe é rárá.
àti pé gbogbo ohun tí wọ́n ṣe níbẹ̀ ló ń fagilé. Àwọn tí wọ́n yàn níbẹ̀ kò sì gbọ́dọ̀ pe ara wọn láṣáájú PDP. Àwọn Abdulrahman ní aṣáájú ẹgbẹ́. Kí ló wá yẹ kó rú ẹnikẹ́ni lójú nínú ìyẹn? Nínú gbogbo eléyìí sì rèé, ẹnìkan pàtàkì tí ọ̀rọ̀ náà yóò kó bá jùlọ ní Ṣèyí Mákindé. Òun nìkan ló kù tó jẹ́ abẹnugan fún PDP yìí. Òun ló sì ń lérí pé nínú ẹgbẹ́ náà lòun yóò darúgbó sí, tó sì ń múra láti du ipò míì níbẹ̀. Ṣùgbọ́n bí PDP ti wà yìí, àfi tí àwọn Wike bá gbà pé kí àwọn tún jọ jókòó. Àmọ́ ó dájú pé eléyìí yóò nira láti ṣe. Bí Wike àti àwọn èèyàn ẹ̀ kò bá sì jókòó, kò sí ohun tí Mákindé àti àwọn yòókù ẹ̀ lè ṣe. Ẹni tó bá fẹ́ du ipò nínú ẹgbẹ́ tàbí tí ẹgbẹ́ náà bá fẹ́ fẹsẹ̀ rinlẹ̀ padà, tọ̀hún yóò tò sẹ́yìn àwọn Wike ni o. Níbi tí ilẹ̀ sì mọ́dé yìí, kò jọ pé àwọn Mákindé yóò fẹ́ tò sẹ́yìn Wike. Àfi bí àwọn náà bá tún gba ilé ẹjọ́ lọ láti pe ẹjọ́ pé PDP kì í ṣe tàwọn Wike. Wọn yóò sì tún máa fa ẹjọ́ náà lọ títí ni. Ohun tí Wike àti àwọn èèyàn tirẹ̀ sì ń fẹ́ gan rèé, pé PDP kò ní wúlò fẹ́nìkan. PDP kò ní jẹ́ ará ayé, kò ní jèrè ọ̀run tí wọn yóò fi dìbò lọ́dún 2027. Ohun tó sọ Mákindé di ọmọ òrukàn rèé o, nítorí lóòótọ́ ló lọ sọ́dọ̀ Tinubu, ààrẹ ilẹ̀ wa. Kò sí ẹni tó sì mọ ohun tí wọ́n jọ sọ. Àmọ́ bóun fúnra ẹ̀ ti jáde níbẹ̀ ló ń pariwo pé òun ò lè lọ sínú ẹgbẹ́ míì, inú PDP lòun yóò wà. Níbo wá ni Mákindé fẹ́ lọ báyìí? Àwọn Wike sáà ti sìnkú PDP nìbàdàn, wọ́n sì ti sọ Mákindé di alárìnkiri. Ọláyíwọlá Alága ló ṣe àkọsílẹ̀ ìdájọ́ Ìbàdàn lórí PDP yìí fún Bùdó Àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.